oríṣiríṣi. Ṣé inú last week àbí nínú week yìí náà ni? No, inú last week. La gbọ́ wípé kábíyèsí tí dókítà kan pè kábíyèsí tó ní tẹ́ bá gbàgbé pé ó ní ohun dókítà kìíní kan ó ṣàdárúkọ fún Ọọ̀ni. Wọ́n nígbà tí kábíyèsí wá sọ pé kí ló ṣẹlẹ̀ ó ní ìyàwó kábíyèsí ó ń lébọ̀ ní inú hospital wọn pé ó dẹ̀ ti pé òun dẹ̀ fẹ́ kí kábíyèsí yọjú torí ó fẹ́ ní problem kan àbí kejì. Kábíyèsí náà wọ́n níyàwó tó lóyún ó wá ní ó ní oyin lọ́kọ òun látọ̀rí kìíní kan àtààfin ló ti wà kábíyèsí ni kò sí ìyàwó òun tó wà nù yín. Ó lóun olórí Tọ́pẹ́ tẹ́ bá gbàgbé àti ṣiṣẹ́ yẹn tí kábíyèsí ní òun ò lórí ìyàwó tó lóyún débi kó fẹ́ lébọ̀ òun ò lọ. Wọ́n ní kí ló dé tí àwọn alàgbà ní kí ló dé tí ò lọ kó lọ. Ó lóun ò lọ bó ṣe lọ ní ti Mariam nìyẹn tí Mariam débẹ̀ tó sọ pé òun lóyún òun bímọ. Ẹ mọ̀ pé oṣù pẹ́ tóun ti polówó oyún tiẹ̀ ayáde ní a ṣe kíní kan ṣe ó wá dijọ́ tó wọ́n sọ pé ó ti bímọ bí kàyéfì ni bí àwọn elders ṣe ní kábíyèsí ó yẹ ẹja ká lọ wò. Sáfì ní wọ́n débẹ̀ pé kábíyèsí wọ rúùmù tí Mariam wà tó tilẹ̀kùn mọ́ kábíyèsí níjọ́ tí Naomi ṣe birthday ẹ̀kọ́ àìgbàgbé ló bá di ènìyàn. Ẹ mọ̀ pé kábíyèsí ò sí nílé kábíyèsí ti wá ìyàwó ẹ̀ lọ sí UK. Wọ́n bá ní obìnrin kan wà tán ló wá bá olórí Tọ́pẹ́. Wọ́n ní wá wo agídí ariwo yìí pé bá mi gbọ́mọ mi ọmọ òkókó pé kí Tọ́pẹ́ bá wọn gbé ọmọ òun ni o báwo lọmọ òun ṣe dọ́wọ́ Tèmítọ́pẹ́. Wọ́n náà wá wo èrò lé orí Tèmítọ́pẹ́ ní ààfin lẹ́nu kábíyèsí ò dẹ̀ sí nílé. Wọ́n ní nǹkan tí woman yẹn bá Tọ́pẹ́ fà pé kì í ṣe kékeré. Wọ́n ní so therefore wọ́n ní ẹni tó ń ṣe igbákejì kábíyèsí láàfin bí yẹn ṣe yọjú sí wọn. Wọ́n ní kábíyèsí ò sí nílé. Arábìnrin báwo ló ṣe jẹ́ ó lọ́mọ òun ni. Wọ́n ní báwo lọmọ ṣe jẹ́ tóbi ní àbí kí ló ń jẹ́ Tèmítọ́pẹ́ ní ọmọ òun ni. Àwọn èèyàn ní ìgbà wo ló lóyún tó bímọ ó lọ́mọ òun ni. Wọ́n ní kò burú ó dáa tí kábíyèsí bá dé o arábìnrin ẹ máa yanjú ẹ̀ tó lórí Tọ́pẹ́ tí kábíyèsí bá dé ẹ jọ máa yanjú ẹ̀ ibi tó ti ní oyún tó jẹ́ pé wọn ò mọ̀gbà tó lóyún dẹ̀ gbọ́mọ kókó ọmọ yẹn ò ju ọmọ 2 days lọ àbí 3 days. Wọ́n lóbìnrin yẹn lọ gùn pé kán gbé ọmọ òun fún òun fẹ́ gba ọmọ òun lọ́wọ́ oríṣiríṣi. Wọ́n sọ ilé kábíyèsí di ilé home video. Wọ́n ní bí Tọ́pẹ́ ṣe ń takò ẹrẹ́ ni pé òun lòún bímọ òun. Wọ́n ní woman yẹn wá sọ pé kábíyèsí wà nílé o kábíyèsí ò sí nílé pé bíbá ẹni òun máa ti ní kí kábíyèsí máa bá òun. Báwo ló ṣe máa gbọ́mọ òun wá sáàfin nǹkan tó bá máa gbà náà máa fún Tọ́pẹ́ lòun ló ń lọ́mọ. woman tó bímọ ní òun lòún lọ́mọ Tọ́pẹ́ lòun bí nǹkan. Àní àbájọ ọ̀rọ̀ yìí àbí nǹkan míì tán fi pe kábíyèsí pé kó máa bọ̀ lọ hospital pé Tọ́pẹ́ ń lébọ̀ nǹkan máa ń bẹ. Ṣé ní Nàìjíríà wa yìí ní ìlú yìí ṣé wọ́n lè ṣe irú nǹkan báyìí ní ìlú òyìnbó? Kò sí kábíyèsí náà lè ṣe irú ẹ̀ fún láyé
Kò sí ibi tí wọ́n ti ń ṣe ní Nàìjíríà. Ẹnìkan á gbójú gbóyà, odindi ọkùnrin tó dángájíá fún ara rẹ̀. Wọ́n máa jọra wọn lójú láàfin yẹn. Àwọn obìnrin tó láti ti kábíyèsí gbé wá sáàfin tó ń pera wọn lólorì. Ṣé bọ́n ṣe ń wá owó náà nìyẹn? Àbí bọ́n ṣe ń wá dúkìá àbọ̀rọ̀ tó ń fẹ́ fi tipátipá tó ń fẹ́ lọ́yàn lọ́wọ́? Àwọn olórin lọ́wọ́ gbà náà ń pẹ̀lú àwọn èèyàn bẹ́ẹ̀. Àwọn olórí tó láti tó wà láàfin, àwọn alọ́rin lọ́wọ́ gbà. Wọ́n lóbìnrin yẹn ní láyé o, ọ̀ǹtì tí kábíyèsí bá dé, pé kábíyèsí máa bá wọn láàfin. Wọ́n wá ní kò burú, ọ̀ǹtì tí kábíyèsí bá dé. Torí kábíyèsí ò sí nílé. Kẹ́ fi mọ̀ pé ọ̀rọ̀ yẹn ọ̀ṣàrà ni. Kò tíì sí fake ńbẹ̀. Torí a gbọ́ pé tóbi ó ní òun lè bọ̀. Ó wá dé ní wọ́n lè wá sáàfin pé kó bá wọn gbé ọmọ àwọn torí òun kọ́ ló lọ́mọ. Wọ́n ló dìgbà tí kábíyèsí bá dé. Ẹ̀yin èèyàn mi, ṣé ó dà bẹ́ẹ̀? Wọ́n máa treat kí kábíyèsí kó fi àwọn túláàsì tó máa disgrace kábíyèsí láàfin. Eléyìí ò ń ṣe pé bóyá àhesọ àbí nǹkan kan àbí àmọ́ nǹkan tá à ń sọ. Wọ́n ní àjẹké lánàá ọmọ kú lé. Ṣé kìí ṣe pé wíìkì yìí ni ṣá? Àbí last week tá a ṣe sọ̀rọ̀ yìí tán o. Ní wíìkì yìí o, pé Tọ́pẹ́ sọ pé òun wà nínú labour, òun fẹ́ bímọ o, kí kábíyèsí o. Tí dókítà sọ pé kí kábíyèsí máa bọ̀. Àṣé gbogbo ẹ̀ plan ni. Kábíyèsí ti mọ̀. Kábíyèsí sọ pé òun ò lọ sí anywhere. Ìtàwọn obìnrin yìí, táwọn túláàsì àwọn olórí tán fòun ṣeré, ìyẹn náà tó. Pé òun ò lọ o, kábíyèsí ò lọ náà. So at the end of the day ló wá dé ní tí kábíyèsí ò sí nílé, wọ́n á gbọ́ ọmọ wa. Ó dìgbà náà tí kábíyèsí bá máa dé. Tí kábíyèsí bá dé, wọ́n wá mọ ibi tí à ń lọ. Ṣé rí Tọ́pẹ́ yẹn? Torí pé ó fẹ́ gba ogún. Wọ́n lọ ń jí ọmọ ń gbé. Wọ́n lọ ń claim nǹkan tí ò ń ṣe tiwọn. Lénìí ni kò ní dọ̀lẹ́, jẹ́ kí kábíyèsí ó ti ń sọ fún. Kò sí ọmọ tó gbé wá sáàfin, kábíyèsí ń lé náà ni. Bó ṣe ń gbọ́ ọmọ wá ń lé náà. Ó tún wá lọ plan. Òun ò tiẹ̀ mọ bó ti ṣe ń plan. Òun ò mọ géèmù play. Ó lọ bẹ̀rẹ̀ bí wọ́n ṣe ń play géèmù ọmọ bíbí ni lọ́dọ̀ Ashley, Tobi àti Mariam. Ti Mariam ni. Fáṣọ ló ń dì sínú fún dídì tó ń lọ sí gbogbo everywhere tó lọ ń claim pé òun ti lóyún. At the end of the day, òfo ọjọ́ kejì ọjà pẹ́ fún ẹ̀lẹ̀. Wọ́n máa rin kábíyèsí wáyé fíìmù. Eré lágbára. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣé jàre. Ẹ bá wa share, ẹ bá wa like, kí ẹ bá subscribe. Ọ̀ǹtì tí kábíyèsí bá dé, ká lè mọ ibi tá à ń lọ. Kò tiẹ̀ sí, a ṣe ti mọ ibi tá à ń lọ. Torí kò sí nǹkan míì tí kábíyèsí fẹ́ tún sọ. Tí kò ṣe pé kí kábíyèsí gbọ̀n dànù pẹ̀lú ọmọ tó lòun gbé kiri níbi tó ti rọ́mọ wọn. Kán tètè lọ fọlọ́pàá lọ gbé. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin èèyàn mi, ẹ ṣé gan ni. Ẹ bá like, ẹ bá wa subscribe, kí ẹ bá fi tó kù sí comment section. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀.